Ẹ̀yin ènìyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bàbá wa Bola Tinubu sọ̀rọ̀ wọ́n jáde lórí ọ̀wọ́n gógó oúnjẹ èyí tí ó wọ́n tó jẹ́ pé àwọn mẹ̀kúnnù ń pariwo lójoojúmọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí wọ́n sọ. Bàbá wa Bola Tinubu sọ̀rọ̀ wọ́n ní láti dín ọ̀wọ́n gógó oúnjẹ kù. Wọ́n ní èyí ni nǹkan tí ó yẹ kí àwọn ará ìlú ṣe. Wọ́n ní kí wọ́n kó oúnjẹ lóríṣiríṣi ní ọ̀pọ̀ yanturu wọ ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní láti kó gbogbo àwọn oúnjẹ tí wọ́n tọ́jú pamọ́ kí wọ́n kó jáde, kí wọ́n kó jáde ní ọ̀pọ̀ yanturu o. Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀nà láti kojú ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀‐èdè yìí kí ó dínkù nítorí pé ebi ń pa mẹ̀kúnnù, àwọn mẹ̀kúnnù ń pariwo oúnjẹ tí wọ́n, gbogbo nǹkan tí wọ́n, gbogbo owó oúnjẹ ló ń lọ sókè lójoojúmọ́. Bàbá wa ní gbogbo ibi tí wọ́n kó oúnjẹ pamọ́ sí kí wọ́n kó jáde fún àwọn èèyàn, kí wọ́n kó jáde ní ọ̀pọ̀ yanturu fún àwọn ará ìlú kí wọ́n bá fi lè jẹ. Ní ọjọ́ Thursday oṣù kejì ọdún tá a wà yìí ni Idris tó ń ṣe mínísítà fún ètò ìròyìn ó sọ di mímọ̀ lẹ́yìn ìpàdé pàtàkì èyí tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ wa Bola Tinubu ní ìlú Àbújá. Ó ní bàbá wa Bola Tinubu ti pàláṣẹ fún iléeṣẹ́ ètò ọ̀gbìn láti tètè kó gbogbo oúnjẹ tí wọ́n kó pamọ́ jáde. Wọ́n ní gbogbo àwọn oúnjẹ tútù bíi àgbàdo, ọkà bàbà, gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó lè ṣe àwọn ènìyàn láǹfààní jáde o. Wọ́n ní àti àwọn oúnjẹ míì tó ń lọ sí bíi 42,000 ton kó bá lè ṣe àǹfààní fún àwọn ará ìlú. Wọ́n ní àwọn ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlẹ́rọ tó ń kó ìrẹsì, àwọn èyí tí orúkọ wọn ń jẹ́ Rice Association of Small and Medium Scale Mola. Wọ́n láwọn ti ṣe ìpàdé pẹ̀lú wọn. Wọ́n ní àti àwọn tó ń ṣe ọ̀gbìn ìrẹsì láti ṣe nǹkan sí ọ̀rọ̀ ìrẹsì èyí tí ó wọ́n gógógó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Wọ́n ní wọ́n dẹ̀ ti fi àwọn ní ọkàn balẹ̀ wípé àwọn á ṣe é. Wọ́n ní ó kéré tán wọ́n ní 60,000 tons of ìrẹsì ni àwọn máa rí láti ọ̀dọ̀ wọn. Wọ́n ní èyí ó máa wà nílẹ̀ láìpẹ́. Wọ́n ní èyí dẹ̀ tó láti jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n sì rí oúnjẹ jẹ fún bí oṣù kan àbí méjì ní ìlú Nàìjíríà. Wọ́n ní ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta ni pé ìjọba ti ń wò ó wípé tó bá ṣeé ṣe àbí tó bá jẹ́ kàráǹgídá wípé àwọn á bẹ̀rẹ̀ sí máa ra àwọn oúnjẹ yìí wọlé láti lè tètè wá ọ̀nà àbáyọ sí bí ebi ṣe ń pa àwọn ará ìlú tí nǹkan dẹ̀ wọ́n gógógó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ̀yin ènìyàn lé ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọn ní pé kí wọ́n kó oúnjẹ jáde fún àwọn ará ìlú tí ebi ń pa tó jẹ́ pé gbogbo oúnjẹ tó wọ́n gógó bíi ráìsì, èlùbọ́, gàárì, gbogbo ẹ̀ á lè lọlẹ̀. Ẹ̀yin náà ẹ wo iye tí wọ́n ń ta òróró, ẹ wo iye tí wọ́n ń ta ẹja Titus, gbogbo àwọn nǹkan tó wọ́n gógógó yìí ó ní bàbá wa Bola Tinubu fẹ́ ṣe iṣẹ́ lé lórí tó jẹ́ pé ebi ò ní pa àwọn ará ìlú bí ebi ṣe ń pa wọ́n tẹ́lẹ̀. Ìtorí ẹ̀ ni wọ́n fi lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ mínísítà fún ọ̀rọ̀ oúnjẹ àti ọ̀gbìn ní ìlú Nàìjíríà yìí ní ìlú Àbújá. Tó bàbá wa Bola Tinubu ti pàláṣẹ fún iléeṣẹ́ ètò ọ̀gbìn àti èyí tí ó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ láti tètè máa kó àwọn oúnjẹ yìí jáde so that gbogbo àwọn mẹ̀kúnnù wọ́n á fi rí oúnjẹ jẹ, ebi ò fi ní pa wọ́n, ará ìlú wọ́n á jẹ, wọ́n á yó. Ṣé ẹ mọ̀ pé tí oúnjẹ bá pọ̀ nílùú, nǹkan á dẹ̀rùn fún àwọn mẹ̀kúnnù. Nǹkan tí bàbá wa Bola Tinubu ṣe ń ṣe ìpàdé lé lórí nìyẹn, láti tètè kó àwọn oúnjẹ yìí síta fún àwọn ará ìlú. Gbogbo àwọn oúnjẹ tútù bíi àgbàdo, ọkà bàbà, wọ́n ní bíi 42,000 tons of food ni wọ́n máa kó jáde fún àwọn ènìyàn. Ẹ rí pé iṣẹ́ ńlá ni bàbá wa Bola Tinubu fẹ́ ṣe yẹn. 42,000 tons of food àgbàdo àti ọkà bàbà ni wọ́n máa kó jáde
fún àwọn mẹ̀kúnnù, èyí tí ẹ máa kọ́kọ́ last àwọn mẹ̀kúnnù fún bí oṣù méjì náà kó tó wá dé pé wọ́n á mọ nǹkan tí wọ́n máa ṣe lẹ́yìn yẹn. Wọ́n tún wá fẹ́ ṣèpàdé, wọ́n tiẹ̀ ti ṣèpàdé pẹ̀lú àwọn ẹlẹ́rọ tó ń kó ìrẹsì náà. Ṣó ti yé yín, àwọn ẹlẹ́rọ tó ń kó ìrẹsì wọ́n tún ti ṣèpàdé pẹ̀lú wọn pé kí wọ́n kó ráìsì wọlé jaburata. Ní àwọn tó ń ṣe ọ̀gbìn ìrẹsì wọ́n ní kán ṣí ibi tí wọ́n ń kẹ́rù sí, èyí tó jẹ́ warehouse wọn, kí wọ́n kó ráìsì jáde fún ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù so that ebi ò ní pa àwọn ará ìlú kú. Wọ́n ní ó kéré tán 60,000 tons of ìrẹsì ni wọ́n máa kó jáde fún mẹ̀kúnnù o. Ẹ̀yin ará ìlú, kì í ṣe nǹkan kékeré ni wọ́n fẹ́ ṣe fún àwọn mẹ̀kúnnù yìí. Ìgbà tí wọ́n bá kó 60,000 tons of ìrẹsì jáde, ìyà tó wà fún bí oṣù bíi 3. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú bàbá wa Bọ́lá Tinubu. Ebi ò dẹ̀ nípa àwọn ọmọ Nàìjíríà mọ́ o, ní agbára Ọlọ́run. Ìrọ̀rùn á bá ìlú yìí. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ràn gbogbo wa lọ́wọ́. Àmín.